lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bọ́rọ̀ bá sọnù, òwe la ó fi wá. Òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ lẹṣin òwe. Bọ́rọ̀ bá sọnù, òwe la ó fi wá. Òwe lẹṣin ọ̀rọ̀, ọ̀rọ̀ bẹ́ẹ̀ náà lẹṣin òwe. Bí ọ̀rọ̀ bá sọnù, òwe la fi wá jáde. Ẹ kú ọjọ́ méjì mẹ́ta kan o níbikíbi tẹ́ bá tún ti láǹfààní láti tún máa gbọ́ mi ní wákàtí ọ̀wọ̀ yìí, àlépẹ́ káàárọ̀ tàbí ẹ̀ka àsán tàbí ẹ̀ka ẹ̀kọ́ àkókò yìí. Òun náà ní ń gòkè gbogbo wa. Òwe Yorùbá TV òun náà la tún ṣe bẹ́ẹ̀ tá a bọ́ sí níbi tá a ti ń dára wa lẹ́kọ̀ọ́ nípa òwe Yorùbá, tá a ti ń sọ òwe Yorùbá fúnra wa pẹ̀lú àwọn ìtàn kọ̀ọ̀kan tó dìṣẹ̀lẹ̀ tó wá bí òwe, pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ tó dìtàn tó wá bí òwe lọ́lọ́kan òjọ̀kan. Òwe tí a pẹ̀ kẹ́lù lónìí òun náà ni Alágbe kì í kú lọ́yọ̀ọ́. Alágbe kì í kú lọ́yọ̀ọ́. Ìṣẹ̀lẹ̀ tó dìtàn kó tó padà kó tó wá dòwe yìí, ìlú Ọ̀yọ́ ó ṣẹlẹ̀ sí ọ̀kan nínú àwọn ọmọ Aláàfin Abíọ́dún. Bẹ́ẹ̀ ni ọmọ rẹ̀ kan wà tí ń jẹ́ Adésínà. Òun wá bí ọmọ kan nínú àwọn ọmọ rẹ̀, ìkan jẹ́ Adémúyìwá. Nígbà tí Aláàfin Abíọ́dún wàjà, Adésínà bàbá Adémúyìwá náà ó kú. Ẹ̀rù wá bẹ̀rẹ̀ sí ní bà Adémúyìwá pé ǹjẹ́ òun ó lè gbélú Ọ̀yọ́ báyìí. Bàbá òun ti wàjà, bàbá òun náà kú, ta lòun ó fojú jọ. Ó wá sá lọ sí ọ̀dọ̀ Sọlágbẹrú ní Òkè Súnà nílùú Ìlọrin. Ńgbà tó débẹ̀, kó tó di pópó lọ́yọ̀ọ́, oníṣègùn ìbílẹ̀ tó mojú ewé tó mejú egbò dáadáa ni. Ṣùgbọ́n nígbà tó dé Ìlọrin, ó gbìyànjú láti kọ́ kéwú díẹ̀ sí i. Eléyìí ló wá sọ di ẹlẹ́sìn Mùsùlùmí. Ó sì jinlẹ̀ nínú ẹ̀sìn Mùsùlùmí dáadáa. Ìlọrin yìí ló wá wà. Ìkan nínú àwọn tó rí bó ṣe ń pawọ́dà ló wá ní ká nílùú Kánò ló wà ní ọ̀bá sì rí ṣe dáadáa o. Torí iṣẹ́ egbòogi ṣíṣe ó pé nílùú Kánò. Bí Adémúyìwá ṣe gbéra nu, ó lọ sí Kánò. Ìgbà tó dé Kánò, ilé ẹni tó dé sí ọ̀dọ̀ rẹ̀ á máa jẹ́ Ṣéhù Ábúdù. Ibẹ̀ náà ló tún ti bára Mọ́kà kan pàdé. Ará Mẹ́kà, orúkọ ẹni náà á tún máa jẹ́ Ábúdù. Eléyìí ló wá sọ fún un pé bó bá lè tẹ̀lé òun lọ sí Mẹ́kà nílùú òun, egbòogi tá ń bẹ̀ púpọ̀ gan o, àti pé ọ̀fẹ́ ńlóúnjẹ tí ọmọ jẹ, yóò ta egbòogi rẹ̀ dáadáa. Ó wá ní táwọn bá ń lọ sí Mẹ́kà o, kó lè bá a mọ̀ wípé ilẹ̀ mímọ́ ni. Gbogbo oúnjẹ tí àwọn jẹ táwọn ó fi débẹ̀, ojú ọ̀nà làwọn ó ti máa bá. Oúnjẹ tó bá ti wù àwọn jẹ, káwọn kàn sọ, àwọn ò rí níwájú àwọn ò rí lójú ọ̀nà. Àwọn ò sì ní rẹ́ǹtí ń ṣe oúnjẹ náà. Ohunkóhun tó bá ti ń wù àwọn jẹ ni làwọn máa bá. Gbà táwọn bá wá dé àjì, bí ẹni ń gbéyàwó ni wọ́n ṣe máa gbé Adémúyìwá gẹ̀gẹ̀ tí nǹkan kan ò ní jẹ́ níyà. Ábúdù ti ròyìn ìlú Mẹ́kà dáadáa fún Àlíù Adémúyìwá. Eléyìí wá mú lọ́kàn ń gbé òun náà ó dé Mẹ́kà o, òun náà ó lọ fún àjì o. Ó bá gbà láti bá Áúdù lọ sí àjì. Àlíù bá tẹ̀lé ọ̀rẹ́ rẹ̀ ń lọ sí àjì. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu rẹ̀, gbogbo nǹkan tí ọ̀rẹ́ rẹ̀ tó ti dánu fún, tó ti ròyìn fún, òpópó Mọ́kà tó mọ́ roro, bó ṣe ṣàlàyé gbogbo ẹ̀ fún, gbogbo ẹ̀ ò mọ̀ rí bẹ́ẹ̀ mọ́ o. Oúnjẹ tó láwọn ọmọ rí jẹ lójú ọ̀nà, kò mọ̀ sóúnjẹ kankan ń bẹ o. Ebi pa tá ń dálẹ̀ sí Adémúyìwá lára. Ìgbà tó tún dé àjì, kò rẹ́ni ṣàánú ẹ̀, tó ní wọ́n máa gbé gẹ̀gẹ̀, wọ́n máa pọ́nlé, wọ́n máa kẹ́ bí ẹyin, ẹnìkan kan ò mọ̀ kẹ́ o, kò mọ̀ rí bẹ́ẹ̀ o. Kò rẹ́ni ṣe láàánú bíi tilẹ̀ Yorùbá. Ibi pa dójú àmì, kò rẹ́ni ràn lọ́wọ́, kò rá láàánú. Ó gbìyànjú láti tọrọ báárà dánwò, kò rẹ́ni kankan ṣàánú fún un. Ìgbà náà ló wá sọ fún ọ̀rẹ́ rẹ̀ pé òun lòún wá ń gbégbá káàkiri tẹ́nìkan kan ò tiẹ̀ wá ṣàánú. Alágbe ikú lọ́yọ̀ọ́. Òun ṣagbe títí ẹnìkan kan ò tiẹ̀ wá fóun ní kọ́bọ̀. Kò sẹ́ni tó bú oúnjẹ fóun, tó tiẹ̀ gbé gàrí rèé lọ́ọ́ wá mú, nǹkan kan rèé fi mú.
nígbà tó wá tẹnu mọ́ ojoojúmọ́ nígbà ó kálọ́yọ̀ lòún wà ní Alágbe ìkú lọ́yọ̀ Alágbe ìkú lọ́yọ̀ kéèyàn mọ́ lára kéèyàn mọ́ lẹ́bí ibi ò lè pa ni ọ̀rẹ́ rẹ̀ Abudu ó wá ní pé ṣé ọgbà wípé Alágbe ò lè kú lọ́yọ̀ ẹ̀yìn bọ́ bá rí bẹ́ẹ̀ òun náà bá dọ̀yọ̀ ṣèbí o ti wá sí Mọ́kà o ti wá járọ̀ mi báyìí o ti rí pé kọ̀sẹ́ ti ń se oúnjẹ lójú ọ̀nà èmi náà fẹ́ tẹ̀lé ọ padà dé Ọ̀yọ́ láti lọ járọ̀ rẹ kí n wò ó bọ́yá gbogbo ohun tó wí bẹ́ẹ̀ ló ṣe rí àbí bẹ́ẹ̀ kọ́ ni òun náà fẹ́ járọ̀ tiẹ̀ náà báwọn méjèèjì tèmi tí ń tòótọ́ ti parí lẹ́tà báwọn méjèèjì tún ṣe jáde ní Mọ́kà tí wọ́n wá sí ilẹ̀ Yorùbá nù. Ngbà tí Abudu dé ilẹ̀ Yorùbá ó fẹ́ dán ọ̀rẹ́ rẹ̀ wò ó bá bẹ̀rẹ̀ sí ní gbé bàbá rà láti wo bóyá òótọ́ ni Aliu Adémúyìwá ń sọ tàbí rọ́ ni. Gbogbo ibi tó bá dé ni wọ́n ti ń fún lóríṣiríṣi nǹkan ìtọrẹ àánú ni bí wọ́n ṣe ń fún lóúnjẹ ni wọ́n ń fún láṣọ ni wọ́n ń fún lóríṣiríṣi nǹkan eléyìí ló wá yà lẹ́nu ìgbà tó délu ẹrù ló dì lọ ìlú Ìlọrin padà ntọ́gbà ò ló ń kà ìgbà tó wá dé Ìlọrin ló wá rí i pé òótọ́ làlẹ́ ń sọ o pé Alágbe kì í kú lọ́yọ̀ọ́ o láti ìgbà náà lọ̀rọ̀ yìí ti dọ̀wé o nìtàn yìí ti dọ̀wé o wípé Alágbe kì í kú lọ́yọ̀ọ́ irúfẹ́ èèyàn wo là ń parú òwe bẹ́ẹ̀ fún àmọ́ pa fún ẹni tí wọ́n ti fi ẹnu pọ́n nǹkan fún tó wá débẹ̀ tí ò rí bẹ́ẹ̀ mọ́ àṣé báyìí ni wọ́n mu mílíkì nílé ńlọkọ bọ́pọ̀lọpọ̀ ọmọ oko wọn ti dánu fún wọn pé àjò ẹlòmíì á ní kálọ̀ ìlú èbó bó bá ti ń gúnlẹ̀ báyìí iṣẹ́ tó ṣe ti wà ńbẹ̀ ńgbà tó bá débẹ̀ ni ó rí i pé èèyàn ó ṣe wàhálà èèyàn ó ṣe làálàá èèyàn ó ṣe oríṣiríṣi nǹkan bí ọba tiẹ̀ ríṣẹ́ sí kì í ṣe ojúbọ̀rọ̀ tá a fi gbọmọ lọ́wọ́ èkùrọ́ ni ó wà pé ká nílé ló ń wà ní kò lè tó báyìí gan náà ńlá fi pé Alágbe kì í kú lọ́yọ̀ọ́ kò sẹ́ni tó lè wà nílẹ̀ Yorùbá tí ebi lè parú ẹni bẹ́ẹ̀ Alágbe kì í kú lọ́yọ̀ọ́ òwe Yorùbá fún tòní tàbí kí n pé òwe lẹ́sìn ọ̀rọ̀ fún tòní òun náà ni mo tún ní kí n mú wá fún èyí Alágbe kì í kú lọ́yọ̀ọ́ ẹ subscribe sí chánẹ́ẹ̀lì yìí láti tún máa rí notification ìgbàkúùgbà tí mo bá ti upload òwe Yorùbá mi síbẹ̀. Èdè àti àṣà Yorùbá jẹ́ pàtàkì pọ̀ kò ní parẹ́ lọ́dọ̀ tèmi ẹ̀yin náà gbìyànjú kó má parẹ́ lọ́dọ̀ tí náà àjùwà ṣe o.